kú dédé ìwòyí ẹ̀yin èèyàn mi. Mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìdààmú ò ní wọlé tọ̀ wá. Fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń wò mí ní ìgbà àkọ́kọ́, orúkọ mi náà ni Dr. Hafiz Abolade. Níbikíbi tẹ́ bá wà káàkiri àgbáyé, níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí, mo kí yín, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Kí mo mú wá fún wa lénìí? Síwájú, ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti subscribe sórí channel yìí. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ bá wa subscribe. Ọlọ́run á bù sápò yín, wọn yóò ní kan ìsàlẹ̀ àpò. Ibi tẹ́gbẹ́ yín bá ti ń náwó, ẹ̀ ní bá wọn nájú ńbẹ̀. Ọdún tó wà níwájú wa tá fẹ́ mú yìí, àtèmi àti yín á jọ péjú sọdún ni. Ọdún yìí ò ní bá wa nínú ìbànújẹ́, a ní mọ̀ nira. Àwa ní nǹkan tán ká tó rí kan. Kí mo mú wá fún wa lénìí? Òun náà ni iṣẹ́ àṣírí bíbò oní ẹyẹ kánnakánná. Òun ló wà lọ́wọ́ mi. Mo ti jó o. Èyí tó kù, ṣó ti yé yín? Ẹ bá wo kiní yẹn dáadáa, ẹ rí àkọlé ẹ̀. Ẹyẹ kánnakánná. Ẹ ti rí báyìí? Àṣírí bíbò. Ṣó ti yé yín? Ẹ ti rí i? Inú ṣìnáàpù ni à ń dà á sí. Ẹ ti rí bí mo ṣe kọ àkọlé ẹ̀? Ẹ ti rí i? Oyin lẹ̀ ń wò yìí. Oyin ògidì. Oyin ògidì, inú ògidì là á dà á sí. A máa lò ó ní àárọ̀ láàárọ̀. Báwo la ṣe wá ṣe é? Ẹyẹ kánnakánná tó pé, tó nífun nínú. Ṣó ti yé yín? Ẹyẹ kánnakánná tó pé, tó ní ìfun nínú. Àti ẹyẹlé funfun tí ò lámì. Ẹyẹlé funfun tí kò lámì. Ó ti yé yín? Tá bá ti wá ẹyẹlé funfun tí ò lámì pẹ̀lú kánnakánná yìí, á wá èso láà. Èso lára. Àwọn kan ń pè ní láà, àwọn kan ń pè ní lára. Ṣé ẹ rí ẹyẹ kánnakánná yìí àtẹyẹlé yìí? Á pa ẹyẹlé yìí ni. Tá bá ti pa ẹyẹlé yìí, á wá là á láyà. Tá bá ti la ẹyẹlé yìí láyà, wérénjéje tán ń pè ní olúwèéje, wọ́n tún ń pè ní ojú ẹyẹlé. 1000 tuntun. Ṣó ti yé yín? Bí mo ṣe ń ṣàlàyé fún yín yìí. Á wá fi 1000 sínú ẹyẹlé yìí. Á tẹ̀ sínú rẹ̀, sínú ẹyẹlé tá ti pa, tá ti là láyà. Á tẹ̀ sínú ẹ̀. Á wá da ojú ẹyẹlé, á dà á sí orí 1000 yẹn. Á dà á sórí ẹ̀. Èso láà pupa tá a já, á wá fi bò ó mọ́lẹ̀ pẹ̀lú odidi atare kan. Ṣá ti ń jó o? Ẹ jẹ́ ká gbé kaná, ẹ jẹ́ ká jó o. Gbogbo èèyàn ló lè lò ó. Tá bá ti wá jó o tán, ẹ jẹ́ ká lọ̀ ọ́. Ká lọ̀ ọ́. A ti lọ̀ ọ́ báyìí. Òun nìí. N tí mo lò ó kù nìí. Fún àwọn èèyàn, gbogbo èèyàn lẹ lè bú fún, gbogbo èèyàn ló lè lò ó. Eléyìí ńsìn, ẹ ti rí i? Ṣìnáàpù. Tá bá ti wá ṣe báyìí, tá bá fẹ́ lò ó, inú ṣìnáàpù ni à á dà á sí. Inú ṣìnáàpù. Ṣìnáàpù original. Èyí tó ní cover ní orí. Òun nìí. Tó ní kọ́ọ̀pù lórí. Kọ́ọ̀pù ẹ̀ ni ẹ̀ ń wò yìí. Òun lẹ̀ ń wò ní ọwọ́ mi. Ṣùgbọ́n eléyìí,
Torí kí ìgò yẹn má fọ́, mo ti dà á sínú ike. Ẹ ti rí i, mo ti da òògùn yẹn sí. Oyin ni ẹ̀ ń wò yìí. Oyin original. Tá bá ti wá da ẹbu yìí tá ti bù ú bí síbí méjì, a lè bù fún oníbàárà wa tó bá bá iṣẹ́ bíbò àṣírí wá sọ́dọ̀ wa. Gbogbo èèyàn ló lè lò ó. Ká bù síbí méjì fún un, ká dà á sínú ṣìnáàp. Torí kí ìgò má fọ́, ìgò lè fọ́, ìgò máa ń fọ́ ni mo fi dà á sínú ike omi yìí. Ṣó ti yé yín? Tẹ́ bá ti wá dà á sínú ìgò, ẹ jẹ́ ká da oyin sí i. Bá ti wá da oyin sí i, ká jì í pọ̀. Láti jì í pọ̀. Tá bá fẹ́ lò ó pẹ̀lú àdúrà ní àárọ̀ kùtùkùtù, a lè lò ó ní nǹkan bí aago 5, a lè lò ó láago 4 láàárọ̀ kùtùkùtù táà ní tí sọ̀rọ̀ síyàn. A wá ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà bíbò àṣírí owó sí i. Pé k'Ọlọ́run bàṣírí mi. Àní 2023 yìí, èmi àti yín á jọ gbé ohun rere ṣe. Ẹ má jẹ́ ká fi ṣeré o. Ṣé ẹ rí n tí mo lò kù? Ẹ ti rí i. N tẹ́ ń wò yìí tested okay ni. Bẹ́ẹ̀ ni. Ní oògùn tẹ́ ń wò yìí, ó dájú, àmì Elédùmarè, ó dájú jùlọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share fídíò yìí. Ẹ bá mi like ẹ comment. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ìgbà tó kù tọ́dún yìí ó fi parí, a ní dẹni àkọlẹ̀bọ̀. N tá lé tá bá lọ́dún tó kọjá, kọ́dún yìí tó parí, á tẹ̀ wá lọ́wọ́. Ọdún yìí ó wá tù wá lára. Ọdún tá fẹ́ bọ́ sí yóò tù wá lára, kò ní le koko mọ́ wa. Mo kí gbogbo èèyàn ọmọ lẹ́yìn Kristi pátápátá pé ẹ kú ọdún. Àṣèyí ṣàmọ́dún. Àṣàmọ́dún sèmí. Àtèmi àtẹ̀yin. Ọdún ńlá tó ń bọ̀ wájú yìí, á jọ péjú ṣe ni. Orúkọ mi ò yípadà. Ẹ má gbàgbé láti subscribe. Ẹ bá mi share fídíò yìí. Ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, ẹ bá mi subscribe. Ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Owó ò ní tán lọ́wọ́ yín. Ẹ ní nẹ́kan tán kẹ́ ẹ torí kan. Orúkọ mi náà ni Dr. Aviz Abolade. Ire o.